fún ẹni náà bàbá ilé mi ìgbà tó dé. Àwọn ilé sọ́yà dáma fún ní báyìí mú ní báyìí dáma fún ẹni náà dáma sọ́kò tó ní kálukú wà bàbá ilé mi ìgbà tó dé. Wọ́n wò wọ́n wọ́n tó ní kálukú ń ṣe. Ìwà tó jẹ́ pé láti ọ̀nà oúnjẹ ní máàkì tó gbà tó ń rúra mọ́ ní ẹ̀dọ́gbẹ̀ wà mọ́ alára ìsáàtì tó bá jẹ́ ìjáde ayò tó wà mọ́ lọ. Èmi ẹlẹ́ni nọ́mbà wá ní òfin ní nọ́mbà àwọn tó bá dásìkò ayò tí wọ́n wà mọ́ lọ. Lábẹ́ máàkì ní ajáwẹ́wẹ́ nínú 100 tí mo bá mú 75 àbí mo mú 80 káàkiri ẹ̀sùn ìmọ̀nà òtún tó ní ayọ̀dúró aṣẹ́jù nípò kẹ́kọ̀ọ́ 100 ló bá 100. Ọ̀pẹ́ ni máma wòjú tí sáà lọ. Àní ẹ̀ẹ́dẹ́sùn ìmọ̀nà ìgbà tó dé. Ebi ẹjọ́ Sunday February 16 bàbá sọ̀rọ̀ àìdá ẹ̀dín ìṣeré aláì ti padà dé. Ó ti padà dé láti yẹ̀dọ̀ bàbá tó dé. Ọmọ ní ẹgbẹ́ ní ilé sínú yẹ̀dọ̀ lọ́sùn. Ìyàdọ̀ tí mo lọ nínú yẹ̀dọ̀ nìkan kọ́ ni mo tó sí o. Orí Cairo láti wọ̀. Alọ sí Cairo, Egypt, gbogbo oníbẹ̀ tó wọ́n sí Faransé, ní Paris, gbogbo oníbẹ̀ ní Bàbólé, onímọ̀jẹ́sà, gbogbo onímọ̀jẹ́sà, ọ̀pá jẹ́ sínú lẹ́nu àgbàbà tó dé. Ìdí ìmọ̀ bẹ̀rẹ̀ kó fẹ́ ní àgbà ẹ̀kọ́. Àwa, ọkọ̀ tí ó ti dá abá ní, a máa fi kọ́ bẹ̀ oríṣiríṣi continent, gbogbo African continent. Nínú ìjọ mẹ́wàá, mo mú Europe continent, mo mú UK continent, so ó wà ní ara wọn ni, so bẹ́ẹ̀ bá sọ pé wọ́n gbá ìwọ̀n àwọ̀ ẹnu ìrajà ní surprise, bẹ́ẹ̀ bá ní cash, wàá yọ pé bẹ́ẹ̀ bá yọ pé wàá gbọ̀jà wọn lọ́wọ́ torí kò wọ́n ní ṣe transfer nínú surprise lẹ́yìn kó yọ pé àbí kó yọ cash. Ẹjọ́ ẹ máa fún ẹyin ní nọ́mbà ẹ lọ. Ẹ máa fi ẹyin sípò tó bá wù yín. Tó bá yá, àwọn tó máa fún ẹyin máa. Ákìlẹ̀ bí ẹyẹ kò bàbá tó lé. A sì láwọn àgbà wájú. Ẹ ti dùkò. Èmi ní gbẹ́, èmi láwọ́, èmi ní gbogbo bàbá ẹ sásùn. Ọmọ ẹgbẹ́rì tó ti class ó fún ẹ̀ ní promotion tí ìsáàtì bá jáde wọn padà sáàyè bàbá ilé ìfọ̀rọ̀ sọ. Bó ṣe lọ nìyẹn lágbóyè fún mi ìyọ̀gá àgbà tó lé. Èmi náà mo ti kọ́ ní ọ̀wẹ́rẹ́ mo ti kọ́ mo sọ mo ní èmi ní gbá èmi yàgàn lórí social media èyí tó dé níbẹ̀ náà gbé sórí àgbẹ̀fẹ́. Ọmọ èmi ní gbá èmi yàgàn lórí social media èyí tó sábà máa náà gbé sórí àgbẹ̀fẹ́. Mo tún ní lórí ọ̀sìn wọn ní tó kú ní ẹ̀ka àgbo. Wọ́n ní gẹ́gẹ́ bá wọ́n rí ìṣòro tó ní ó kú ní ẹ̀ka àgbo. Wọ́n ní gẹ́gẹ́ bá wọ́n kọ́ ọmọ ìrìnlẹ̀ bá fèsì ẹ̀kejì on social media nítorí pé bàbá bàrà ṣe èdè wọn. Ìrìnlẹ̀ bá fèsì ẹ̀kejì on social media nítorí pé ayé bàbá yẹyẹ wọn. Ọmọ ìgbóná níbẹ̀ tí wọ́n tù sórí afẹ́fẹ́ ìwọ́wọ́ orí ẹ̀rẹ̀ pé láyé bí ohun tó bá bẹ̀rẹ̀
sáyà fún ọmọ ìdílé pé má tẹ̀ lẹ́nu kàkà kó tẹ̀ lẹ́nu ẹ̀kọ́ mọ́ sọ̀rọ̀ ẹ̀ má tẹ̀ lẹ́nu kàkà kó tẹ̀ lẹ́nu ẹ̀kọ́ mọ́ sọ̀rọ̀ ẹ̀. Ọ̀rẹ́ mi má tẹ̀ lẹ́nu kàkà kó tẹ̀ lẹ́nu ẹ̀kọ́ mọ́ sọ̀rọ̀ ẹ̀. Káàkiri sí ẹ̀rọ náà ní ìbátúndé. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ àgbègbè mò ń sọ̀rọ̀ jẹ́gẹ́rẹ́lẹ̀. Bí ọ̀gbẹ́ ní ìkọ́rí ìlú àgbàgbà bá tún dé, ìbí ẹ̀ka rí ẹ̀yìn sí, ìbí ẹ̀ka rí ẹ̀ka kí ẹ̀ mọ́. Bẹ̀tẹ̀ bàtà lọ́rọ̀ ti wá, ẹ̀gbọ́n bàtà bá ti sọ. Oníkàlùkù kó yọ tiẹ̀. Oníbùbá kó yọ. Ẹtí wọn bàtà kó yọ. Oníbọ́ksà, onísíngilẹ̀, oníkàlùkù yọ tiẹ̀. Bẹ̀bí ni pé rìsọ́ọ̀tì oníkàlùkù náà jáde bàbá olè bàbá ẹ̀yọ̀ká. Ọmọ ẹ má kọjú, ẹ má lọ́sí ara yín, ẹ má lo gbogbo ẹnẹ́jì yín tán. Tó nǹkan tí o tó nǹkan, nǹkan tó ń tí, nǹkan kékeré, nǹkan kásẹ́rẹ́. Àwọn àgbà pọ̀ wájú. Àákìlẹ̀ sílẹ̀ yìí náà ní ìdásúlé. Ẹ má kọjú. Ayakọ̀ yìí kì í dédé. Bàbá sì pé nígbà tí ó jẹun dáadáa. Nọ́mbà 1. Bàbá ayakọ̀ yìí kì í dédé. Lẹ́bí Clara ní àyílá àjẹ́ ìgbà dáadáa. Ìyẹ̀wò ọmọ kan lẹ́jẹ̀. Àyílá Rasaki ìjẹ́kára bàbá wa ní. Bàbá ẹni ìbàdí àti hàn àti hàn àti wọ́n tó gbà àti wọ́n tó gbà. Abáláwọlé orúkọ mi ti yìn ní nọ́mbà 1. Ìyàwó aláwọ̀. Ìtàjú òbí sábà tó bá àyọ̀kù. Ẹjọ́ sí ní òwò déédéé èkó. Akọ́jọ́ lọ láàrin àwọn oró. Àyàpọ̀ ní ìtìyà síwájú. Wọ́n ní ẹ ti lé. Àmọ́jú ìsákọ́lá àgbẹ̀ òkè àlàyé. Mr. Ganusi. Àmọ́jú ìsákọ́lá àgbẹ̀ òkè. Ọba Ganusi. Ó bẹ̀ níbẹ̀, ó bí odidi. Ẹ̀yin wá tọ́ra yín. Ọtún tọ́ra ẹ̀, oṣù tọ́ra ẹ̀. Èmi ni gbọ́, èmi làwọ̀. Àwọn ẹ̀rọ inú ìsìlẹ̀ ní àpọ̀ni wọ́n bẹ̀ ń bẹ̀. Adéwálé ẹ̀yìn náà wọ́n dúró dídí. Àwọn àlàní Mùsùlùmí àwọn wọ́n dúró dídí. Tọ́mọ àwọn àgbàgbà tó gbé lókè ìmọ̀ ya pa. Ẹ má pẹ́jú, ẹ ní sùúrù, ẹ má wò sí ẹnẹ́jì yín. Ẹ sẹ́fù ẹnẹ́jì. Onígbésẹ́pọ̀, bẹ́sí mọ́sí bàbá olè bàbá ẹ̀kọ́. Òkúkọ̀ bẹ́sí má jọ, ẹ tí ìjagun. Ẹ má wò sí gbogbo ẹnẹ́jì. Ẹ gbọ́dọ̀ sókè akẹ́tí kó máa dúró. Kó máa mọ̀ sí ẹnẹ́jì. Ní sátidé ní sísìn. Lọ́ba ní mílíọ̀nù ní sísìn tó wọ́n sẹ́ńtì. Àwọn ìlúlẹ̀. Máa ìdí lóní. No fear. No pressure. Oh, bàbá yìí wà pẹ̀lú 10-0. Bàbá tí ìlú òfáìnà wíṣù. A sì ń gbẹ́ lórí. Bàbá olóòwò sọ. Àbẹ̀rẹ̀ wọlé yìí. Bàbá olóòwò ni bàbá tó dé. Mo sọ ìbò bí ó bá ara mi. Mo ní pé ibi tí mo bá ibi tí ẹ bá rí sí ẹ bá rò sí. Ẹ káàkiri ẹ káàkiri. Oníkálukú lọ tiẹ̀. Èmi ni pé ẹ bá ti wò sí ẹnẹ́jì yìí. Ẹsẹ̀ bu ẹ̀, òun púpọ̀ ẹgbẹ́ sí máa jẹ, bàbá olóògbé sọ. Torí pé nǹkan tí òye yìí ni pé ọ̀gá ló ń pín ọ̀nà ọlọ́pàá wá rí gbà. So ẹsẹ̀ kẹ́kẹ́kì rẹpẹtẹ. Ọmọ lásìkò láti gbé, ló bá lásìkò ti sùn fúnra láti ìlà àdìyó. Ìrẹ̀màlà ìdùnnú wo. Ẹ bá kojú. Ọ̀gá ló pín sí ọ̀nà ọlọ́pàá wá rí gbà. So ẹ má nira yín lára. Ẹbí àti sùúrù bàbá ẹ̀yọ̀kan.
Bàbá ọ̀rọ̀ wà lẹ́yìn ọ̀rọ̀, ọ̀rọ̀ sì bọ̀ lẹ́yìn ọ̀rọ̀. Mo sì ń mo dúró náà ara mi, ètò ìlú ìbò dúró. Pẹ́pẹ́kẹ́ lẹ́pẹ́kẹ́ lóhùn agogo, bódìgbà bódìṣẹ́ lóhùn arére. Òròkìlà wa TV lógbòde, ẹ má pẹ́ gbóhùn mi mo gbére ládé. Aráalé èrò ọ̀nà ẹ mọ́ bò wá gbóhùn mi. Èmi Àpèkẹ́ Ajóbàtà ọmọdé ọmọ bàálù ràwọ̀. Ìjẹ́ ti gbọ́ nípa TV tó gbòde, Òròkìlà wa TV òun lọ́gbòde òun là ń sọ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀tún yáyá ẹ̀tún kiri wá kẹ́ẹ̀yà lọ sí Òròkìlà wa TV kẹwàá gbádùn àwa. Kò sí ohun tẹ́ ẹ fẹ́ tí ò sí mbẹ́, gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá. Àṣà wa ní, ìṣe wa ní, bó ṣe yẹ ká máa ṣe, gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá. Àpèkẹ́ ògbó ní sọ bẹ́ẹ̀ ọjà rẹ̀, Àpèkẹ́ ògbó lọ sọ bẹ́ẹ̀ wọn ìwé òwì. Kò ní tẹ́ lọ́wọ́ yín o, kò ní tán lé yín, kò ní tán lọ́wọ́ yín o, kò ní tán lé yín. Ẹ̀yin olólùfẹ́ wa kò ní tán lọ́wọ́ yín.